Sama. Yes, sir. Ẹ jágbọ́. Bàbá ọmọ mi ni wọ́n mẹ́jọ rẹ̀ wọ́n. Onda. Àwọn náà ni. Ok. Ẹ wá ń dùn ní àbí? Bẹ́ẹ̀ ni sà. Ok, kí lẹ náà ṣe? Wọ́n lọ́mọ mi nínú oṣù kẹta ni wọ́n pè mí 2020. Wọ́n ní mo kú oríire pọ́ mọ̀ mi ti travel out wádùú àtà àti ń gbà. Tẹ́ ẹ̀rọ ọmọ yẹn bẹ́ẹ̀ dẹ̀ ló bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni mi bá sọ̀rọ̀. Mo rárá mi gbóhùn rẹ̀. Ọdún kẹta lélẹ̀ bẹ́ẹ̀ ni sà. Gbogbo ọmọ Nàìjíríà gbà mí rẹ̀ ní sọ́fù ọmọ oore yín ò ní dín o. Tìròyìn mo fi ń rìn o. Èmi ẹ̀ tẹ́ sọ̀rọ̀ ẹ̀ náà. Ó mi sí kí o bẹ́ẹ̀ ni sà. Ẹ tẹ́ sọ̀rọ̀ náà ló ti dé yìí. Bẹ́ẹ̀ ni. Ìtàpé ìwọ ti pé. Ẹ káàbọ̀ sà. Ẹ kálẹ̀ alájì. Yes sir. Ẹ ṣé mo dúpẹ́. Yes sir. Ojú òní tí nǹkan ni yóò ní bàjẹ́. Àmín. Gbogbo ohun tí mi àti tí omi inú iṣẹ́ yín Ọlọ́run ní Jésù fọwọ́ bàjẹ́. Àmín. Àmín. Òdodo lóyún oṣù. Mo dẹ̀ ti wá bí. Wọ́n pè mí. Bóyá Thursday àbí Thursday. Iná pè mí tí mo wá síbí. Ẹ jọ ní ìbọn náà. Àbá náà. Kò lẹ́tọ̀ sá. Ok sá. Ok, so mo wá síbí lọ́jọ́ Friday wọ́n pè mí Friday sá wọ́n pè mí wọ́n ní kí n ra wọn ní 12 so mo dẹ̀ bí wọ́n ṣe pè mí ní ilé wa ń jọ̀nà so bí mo ṣe ń bọ̀ ní 12 náà mo ti ń pè hàn pé yóò tó 1 kí n tó dé síbí ó tẹ̀ ń pe sísítà yẹn ní ìpòjọ́jọ́ Friday wọ́n kí jùmọ̀tì lọ́wọ́ ìgbà tí mo dé jọ yẹn wọ́n bí mi lè rọ̀ mo ní mo strong ọmọ mi mo ní ṣùgbọ́n n tẹ́ ń béèrè lọ́rùn mo ní ó jájòjì sí mi torí wípé ìyá yìí wọn wá dọ̀ mí gan láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí tọ́jú ọmọ pé ọmọ kú sẹ́ àwọn ọmọ yẹn á máa jèrè wọn o débi wípé mo fi títóbi Ọlọ́run ẹ̀rí sẹ́rí débi wípé ọwá gbé ọkọ mi wá sórí rédíò pé sórí mo ti sẹ́ni torí tí n bá lórí ọ̀fẹ́ at least ọmọ tó ń sọ̀rọ̀ rẹ̀ àtọ́dún 13 ni mo ti gbà ọmọ yẹn go to 23 báyìí ó ti ń lé bí ọdún mẹ́wàá báyìí tọmọ yẹn ti wà lọ́dọ̀ ni. àná sì bí fún yín. mo fi Kristi sẹ́lẹ̀ rí. àmẹ́lò wá bí fún yín. àmẹ́ta ni àmẹ́tẹ̀ẹ̀tọ̀ mi mo sì tọ́jú nǹkan mi ìkan ti parí poli yóò wọ yunifásitì ìgbà tí ó parí poli ni mo fún wa lórí ọ̀fẹ́ láti lọ sọ́dọ̀ ìyá wọn kí ló dẹ̀ wá lọ mo ti sanwó wọ́n ní ó nídi àwọn nǹkan àlò bíi port nǹkan kan kò mọ bọ́mọ ẹ̀ ṣe kàwé o níwájú Ọlọ́run ọbẹ̀ rí so sẹ́ẹ̀rí nítorí rédíò mọ́ wa òfin wa àṣàṣì wa mo lè ní pé tó bá rí bẹ́ẹ̀ ká máa fi nǹkan tó lágbára búra orúkọ mi ní kíkún Gabriel orúkọ mi gbégbúdégbú ayé mọ́ mi sí látọ̀rẹ̀ méjì wọ́n bára mú ìjòbí alágbàáyún ní ìsinlé wọ́n kọ̀nẹ́ẹ̀tì fóònù mọ́ rédíò fún mi níbi tí mo wà lọ́jọ́ Friday ni níwájú Ọlọ́run ọbẹ̀ bẹ́ẹ̀ ṣe pè mí gbogbo evidence ni mo fẹ́ wá fún wa ní Tuesday site ni mo wà fóònù méjì lè yé gbóòlù lọ́dọ̀ ẹnjìníà àdèmùtẹ́ ẹ̀ tí ń ṣiṣẹ́ tó sì ní àlàyé tí mo bá pè wọ́n sí wọ́n á jẹ́rìí ó ká mi lára. fún wọn ti bàjẹ́ gan lóòótọ́. ní ọjọ́ tí wọ́n pè mí Sunday rẹ̀ mo lọ rí sísítà rẹ̀ níbi tí ó kó ọmọ mi lọ tí ẹ ti pè mí tí mo ti lọ gbà tó OPC ni mo fi lọ gbọ́ mọ́tò tọ̀ lọ́dọ̀ ọ̀húnmá yìí nílé ọkùnrin tó kó lọ sísítà rẹ̀ náà ní àdúgbò yìí ilé àdúgbò kan náà àdúgbò mi náà ló ti lọ́kọ̀ o ẹ̀ẹ̀mẹ́ta ló dẹ̀ kó lọ ọ̀tọ̀ọ̀tọ̀ kí tó yọ̀ǹda orí ọ̀fẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tí a ní kó padà wálé wọ́n gbọ́ pé mo kọ́ yàrá kan gbogbo ayé Alhaji Sehu wọ́n mọ̀ sọ̀rọ̀ yìí ẹnìkan bẹ tó mọ̀ sọ̀rọ̀ yìí ẹni yẹn ti ṣàìsí nígbà tẹ̀dẹ́ ní wípé tí gbogbo èèyàn bẹ́ẹ̀ mi ò sáà sọ lọ́rùn wọ́n ní wípé kí n jẹ́ kó padà sọ́dọ̀ mi nǹkan tó múlá kò sí wàhálà suspension wà fẹ́mi náà o n kàwé ṣùgbọ́n mo fẹ́ ká máa ní kàwé mo ní ó dà ẹni tó ti lọ ọdún kẹta tó ti kó àmọ́ yẹn àmọ́ méjèèjì obìnrin méjì ni wọ́n o tó ti kó wọn sá fún mi iná ni ó ní ó padà mo ní ó dà lọ dúró sọ́dọ̀ sísítà rẹ̀ kí n máa wá wù ọ́ kí n dẹ̀ máa fún ọ lówó oúnjẹ mo fi 100 alukran àti bíbélì
Genesis to Revelation tí n bá purọ́ gbogbo ègbò bẹ̀ kò máa jẹ́ tèmi. No Alhaji. amọ̀pẹ́ ti gẹ́ẹ̀tì òfin rédíò. so mo wá ní kó dúró sọ́dọ̀ wọn mo dé tọ́jú ẹ̀ first born rẹ̀ náà lè jẹ́ ìsọ̀rọ̀ yìí tèmi ní wípé bó bá fẹ́ fọ́ lé mi nítan nílé sísá rẹ̀ tó dé yìí màá ní kò sí ohun tó jọ mo fi títóbi Ọlọ́run ẹ̀rí sẹlẹ́rì oṣù keje lọ́ọ̀lù ìlógún tó kókó tó kó àmọ́ méjèèjì sálọ. ẹ̀yin kọ́ náà lóyún fún. èmi kọ́ ló lóyún fún mo fi títóbi Ọlọ́run ẹ̀rí sẹlẹ́rì so nítorí ẹ máa fi bíbélì àti Quran sọ̀rọ̀ tí mi ò jáde alẹ́ tẹ́ ẹ bá rí mi tí mo jáde alẹ́ ìsìdá kí n lọ sí night reading ọmọ lọ sásàlátù mo láàfà lọ́rẹ̀ mo láìka àdúrà ń tèmi tó bá já ìsùn nínú ẹ̀rí tí mo kà kàn pọ̀ mi ò kàwé bíi tiẹ̀ ní tòótọ́ mo dẹ̀ ń gbáṣẹ́ ni mo ń ṣe dọ́nùmá ibi tí mi ò ti ṣiṣẹ́ lẹ́nu gan ẹnjìníà lóde wọ́n pè mí títí bí yìí náà mo fi ń kanjú lọ́sàn pé àṣẹ mi lè rí wọn mo mọ̀ gbà tẹ́ dé mo mọ̀ gbà tí yẹ̀ ń wọlé wọ́n ní kí n wá lálẹ́ kò sọ́gbà tí mo fẹ́ dá màá wá ní alẹ́ òun ìgbà tó di pé mò ń wá àwọn ọmọ yẹn kiri first born rẹ̀ à ń jẹ lọ́jọ́ kan ní ilé gbàgbé ó tó nǹkan bíi 10 ni mo fẹ́ fún jẹ́nu onídàájú yìí sípẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹ̀yàn tó sípẹ́ ní ráwọn àbúrò mi gbà mo fi Ọlọ́run ẹ̀rí sẹlẹ́rì mo fi gbogbo ìgbà tẹ́mi go yóò kémi nìkan nínú sàárè mo tún yí sẹ́ẹ̀rí kí ló ròde bẹ́ẹ̀ inú rẹ̀ lájọ dáná tó ń ṣe ìgbà yẹn mo ti tẹ̀sẹ̀ bọ̀ so ìgbà tí mo gba àwọn ọmọ tí mo fẹ́ gbà wọ́n mo wà ní òkè ọ̀dàn níwájú apẹtẹ lẹ́nìkan pé nípò rí ọmọ mi lásìkò skul lámúlòkù ọmọ mi kẹ ẹni ẹ̀ka ti ẹ̀pẹ̀ náà ní lọ́bàdà wọ́n ní sọ ti burú fún mi tó bá wọn pé mi lè dá àwọn ọmọ tọ́jú mọ́ gbogbo ń tẹ́yẹ mọ́ sọ yìí sáà tẹ́ bá fẹ́ tó padà wá bí mo lè kó gbogbo fọ́tò bí mo ṣe yá fọ́tò àmọ́ mo lè kó wọn wá o tẹ́ bá sì tó fẹ́ ròdòdó mi ẹjọ́ nítorí Ọlọ́run bí mo ṣe sọ yìí ẹ kà ju nọ́mbà pé kán pè ẹ bá máa details mi kán pè jáde mo dẹ̀ kàn mọ́ àìmọye accident tó jẹ́ pé torí ọmọ yìí ìmọ̀ sáré bọ̀ tó jó ti wà tí máa kọlu ọkọ̀ tá ti páàkì ẹsẹ̀ títì lórí ọ̀kadà níwájú Ọlọ́run ọbẹ̀ rí ìjọ tó kọ́kọ́ mọ lẹ́yìn gan níwájú Ọlọ́run ọbẹ̀ rí ti dùn níwájú Ọlọ́run àánú ni mo fi kí ọmọ yá àárín ọ̀sẹ̀ ló wà ó yẹ kó o lè pè wá pé kí lè wá ṣe pé ẹ̀mọ̀ onírọ̀ ó níbi tó ń bímọ mẹ́ta sí mo fi Ọlọ́run sẹ́yìn èsì tó fọ́ ìjọ náà mi lè gbàgbé ó lóun ọ̀ sọ fún gbogbo ayé ní ìsìn pé mo gbàyàwó àbúrò mi sáwà náà gbó èmi ọmọbìnrin kan tó tẹ̀lé ló bá ń sá lọ níyà obìnrin máa bọ jọ̀ọ́ jẹ́ kí n tiẹ̀ sọ àlàyé ọ̀rọ̀ fún ọ ọmọbìnrin tó gbọ́mọ kan ó tẹ̀lé ní ìmọ̀ bọ́mọ ṣe jẹ́ wájú Ọlọ́run ọbẹ̀ rí o nígbà tó ọmọbìnrin náà wà ń họ́ lọ tẹ́lẹ̀ yìí náà ń pariwo arábìnrin tó o bá tẹ̀lé obìnrin tó o bá gbọ́rú ẹnu mi tó o ti gbà mí gbọ́ pé òótọ́ lọ́rọ̀ mi ò ní dénú obìnrin ṣe padà tí ń kọ́lé ẹ̀bọ̀n ó bá dẹ̀ bẹ̀ mí ó ní ìkàkọ́ mi ní ìyá tó ń wò yìí ìyàwó òun náà ní tó tọ̀ ṣùgbọ́n ìyá àwọn ọmọ mi só ti wá fi ìgbà kankan wá ṣé mo ti sọ̀rọ̀ tó burú jù ní wípé ìgbà tó o fẹ́ wá ó yẹ kó o pè wá pé àárín ọ̀sẹ̀ láwa lálàáfí ọjọ́ kan tó délé mi mẹ́nu sá so ìgbà tó dẹ̀ di pé wọ́n àmọ́ ṣe lọ sí skul kò má àwọn òdòdó ẹ̀ so ọmọ tó wá sọ̀rọ̀ ẹ̀ ó wá sọ́dọ̀ ẹ̀ lẹ́ẹ̀mejì bóyá níwájú Ọlọ́run ọbẹ̀ rí táyì pé jẹ́ yọ bóyá n ti múra táyé asẹ́ǹdì sí mọ́gàjì bóyá ti wọlé bóyá kò wọlé ní WhatsApp lẹ́yìn tí mo. so ẹ tí rí so nọ́mbà fi ṣiṣẹ́ mi ẹ ti fẹ́ yàwó mi pẹ̀lú àṣẹ Ọlọ́run sá wọ́n dẹ̀ ti bímọ fún pẹ̀lú ògo Ọlọ́run ọ̀dà sí ẹ̀yin náà ti lọ́kọ mi ẹ dẹ̀ ti bímọ bẹ́ẹ̀ni Ọlọ́run Ọlọ́run dá sí agbo àlàyé ẹ̀yin méjèèjì tó kù ìṣẹ́jú méjì ọ̀yá. ìjọ alájí sẹ́rí gbogbo nǹkan tó ń sọ pátá irọ́ burúkú náà pamọ́ mi àwọn tó tẹ bá dẹ̀ fẹ́ rí ẹlẹ́rìí wà dáadáa alájí
ẹlẹ́rìí wà. ọmọ yẹn ni. ṣé rí àwọn ọmọ mi wọn lè sọ pé mi ì tọ́jú àwọn o ẹni tí n bá fẹ́ ṣe fọ́mọ kí n sẹ́ mọ́ pé yín kalẹ̀ ṣé tó jẹ ọmọ bá jẹ ní sọmọ ó sẹ́ pé wọ́n kalẹ̀ kó tó ṣe fún mi ni ọjọ́ tá a sì dẹ̀ lọ sílé ń tá a jọ lọ ó wà okò ìjọ kò sẹ́ mo rìkọ́ọ̀dù fọ́ìsì yẹn ń jọ yẹn ṣùgbọ́n mo ju fóònù mi ti jù mo sì ra fóònù mi ni lọ́jọ́ ni wọ́n mọ̀ lọ́wọ́ gbóhùn tó ń sọ yìí so gbogbo ẹ̀rí tó dájú lẹ̀ bá rí lórí fóònù yẹn ká ní mi sọ fóònù. orílẹ̀-èdè wo lọmọ ìwà. Canada sa àwọn àbí Lebanon sa Lebanon. ọlọ́run ìjọ parọ́ pé Canada. Lebanon mo fẹ́ sọ fún ẹ má bínú torí mo ti sọ náà tẹ́lẹ̀. sọ pé. ṣé kí n máa sọ̀rọ̀ lórí alájí. ẹ máa sọ̀rọ̀. èpè náà ọjọ́ tá a lọ sílé tí mo fẹ́ lọ wo àwọn ọmọ mo lọ sí skul mo máa ń lọ sí skul wọn tí n bá ti lọ sí skul wọn á ríra màá fún wọn ní tí n bá fẹ́ fún wọn mi ìwà rí wọn skul wọn ní ẹ ti kó wọn kúrò ní private ńgbà yẹn public làwọn wọn ni wọn ń lọ bó máa ṣe gẹ́ẹ̀tì public ládùúgbò wọn yẹn bá ní kí n kọ́kọ́ lọ ilé náà pé àwọn ti rí kan nínú wọn lẹ́nu pé wọn lọ sí skul mi ìdẹ̀lẹ̀jẹ̀ lọ síbẹ̀ yẹn kí n má mẹ́lẹ́rìí dání mo bá mú ìyàwó mi kan dání bá a ṣe yọ lọ́ọ̀kan báyìí lọ́wọ́ mi bá ní àmọ́ mi dádì mi bẹ́ nítòsí ẹ̀ bá ti pè mí sọ ọ́ bọ́mọ yẹn ṣàṣe bíyàwó ẹ̀ ṣe bóde mi ó sábà mi pè ní ẹ̀gbẹ́ ilé nọ́mbà 3 ìyàwó ẹ̀ ìyá bá mi pè wọ́n lẹ́gbẹ̀ẹ́ ilé torí 5 ni wá so bí yẹn ṣe bá mi pè wọ́n lẹ́gbẹ̀ẹ́ ilé mi èyí tó sì fẹ́ lé mi ìyàwó àbúrò wọn ni lóòótọ́ ṣùgbọ́n kò ní mí lára ní tó bá wọ ọkùnrin ló lè fara ẹ̀ ṣe so ìyẹn sábà mi pé ó bá mi pè wọ́n lẹ́gbẹ̀ẹ́ ilé bó ṣe pè wọ́n lẹ́gbẹ̀ẹ́ ilé tán yọ ọlọ́ọ̀kan báyìí náà bá wọlé lọ sá. ẹ bá fìyàwó àbúrò lẹ. ẹ mọ sọmọrọ ló jẹ́ kẹ́mi náà sọ yìí. wọ́n lè lẹ́ẹ̀pá. wọ́n sọmọrọ ní sà. ó yà máa sọ̀rọ̀ yìí. sà. àwọn ṣẹlẹ̀ mi lórí pé wọ́n forí mi ṣe nǹkan kan o mo mọ̀ wọ́n níyà mi kò dẹ̀ sí wàhálà kankan ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín ni pé ìgbà tí mo wà nílé tí mo wà ní secondary school tí mo ṣe wáyéka àkọ́kọ́ mi ò pàṣẹ so mo struggle àti ṣe ẹlẹ́ẹ̀kejì náà mo ọlọ́run bá mi ṣe mo mẹ́kẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbàtọ́dẹ́ yà mo dẹ̀ fẹ́ process for school láti pé kí n bẹ̀rẹ̀ ọmọkùnrin yìí dáadáa mo fẹ́ràn ọmọ mi lẹ́jọ́ gbogbo ọmọ Nàìjíríà ẹgbà mi ìlànà kan ló ń sọ̀rọ̀ gbogbo ọmọ Nàìjíríà ẹgbà mi o pẹ̀lú mi kan ní sọ̀rọ̀ èrè sọ́fọ̀ ọmọ ẹgbà mi gbogbo ọmọ Nàìjíríà ọmọ mi kan ló ń sọ̀rọ̀ orí mi ọlọ́ọ̀ni no wọ́n sọ wọ́n sọ pé wọ́n lè gbogbo ayé ló lè gbogbo wọn ni kì í fi tẹ́lẹ̀ wọ́n pè èèyàn lọ́wọ́ pé wọ́n ní ẹ̀kọ́ kan máa pè ọkọ̀ àwọn ẹlẹ́rìí tó bí mo lọ mọ̀ kí ẹ máa táàkì dédé o ó dẹ̀ mú sí ẹ̀wọ̀ kan lẹ́yìn ọlọ́run o tó bá dẹ̀ dàbí wọn àwọn ẹlẹ́rìí máa dé bíbá yìí. Aláàjì orí ẹ bá fún mi lórí ọ̀fẹ́ gé ń ṣe fóònù. báwọn máa bí òdọ́dà mi wọn lọ sí skul bí wọn dọ́dà mi wọn jẹun wọ́n lè kí nǹkan máa rà fún mi láti bẹ̀rẹ̀ ìwé mi mama ìyá Ibrahim Aláàjì ẹgbàá mi láìsí ọmọ mi pálẹ̀ lẹ́yìn o. Omi ò parọ́. Nígbà kan mọ́ ọmọ tí mi mọ̀ pé wọ́n fẹ́ mọ̀mọ́ mi lọ́jọ́ ọlọ́mọ òótọ́ ní gbogbo ọmọ mi. Ẹni tó wá lò ní láti ọ̀rọ̀ lẹ́jọ́ pé ìjọba bàbá orí òkè dúró sí ẹni mi ò jẹ́ ìtàn lè jẹ. Ìyá orí òkè náà wà ní
láyé ọlọ́run ní ọmọ bá ọ̀gá ọ̀gá ilé àtàwọn mo ya fọ́tò ẹ̀ orí ọ̀fẹ́ dẹ̀ sì wà ọmọ ẹ̀ lè sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ṣe mà ẹ fi fọ́tò àwọn fọ́tò ẹ̀ ògùn ní ọmọ ìlú ìwọ ní kílọ̀sì ló ń bẹ̀ ọlọ́run fẹ́ bá lọ sí ọ̀rẹ́ alájà àwọn pé sọ́mọ ẹ̀ rí àbíkẹ́ sọ́mọ ẹ̀ mo tún lè fi fọ́tò wá lọ́jọ́ Friday jáde it's alright alájì it's alright it's alright ẹ fẹ́ bọ́ ọmọ yín sọ̀rọ̀ ni ẹ fẹ́ bọ́ ọmọ yín sọ̀rọ̀ madam ẹ fẹ́ bọ́ ọmọ yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sà ẹ fẹ́ kọ́ ọmọ yín wà ní Lebanon kò bẹ́ẹ̀ ni sà ẹ fẹ́ kọ́ wá bẹ́ẹ̀ ni torí mi máa ń pa ẹ̀. torí no ṣé torí pé ẹ máa ń pa ẹ̀ ní àbí torí pé mi máa ń pa ẹ̀ pẹ̀lú mo ṣe ń gbárò yẹn Lebanon àbẹ̀wò mi kí ló èèyàn máa gbọ́n ara sí i it's alright níbi òde ni it's alright torí pé ẹ máa ń pa ẹ̀ ní àbí torí pé ẹ fẹ́ kó wà bẹ́ẹ̀ yẹn Lebanon òde ni ẹ fẹ́ kọ́ ọmọ yín wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni sà that's fine bàbá yìí sọ̀rọ̀ orí mi ìmọ̀ọ́sẹ́ tó ń ṣe níbẹ̀ ṣá. tí bá bí ní ìrọ̀rọ̀ ni ẹ máa dáhùn bàbá yìí sọ̀rọ̀ kan wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ kó wá àwọn káwọ́ sókè pé kẹ́ ẹ ṣayé ẹ̀ bó ṣe wù yín pé tẹ́ ẹ bá fẹ́ báyé ẹ̀jẹ̀ wọ́n sàṣọ nǹkan bẹ́ẹ̀ ọlọ́run jáde rẹ̀ ọba jẹ́ o ṣé ẹ fẹ́ kó máa bọ̀ àbí torí ọ̀rọ̀ inú ò lè fọ̀rọ̀ sí lẹ́nu mo fẹ́ I need your mind ni mo need mo fẹ́ kẹ́ ẹ sọ tẹ́ fẹ́ ni ẹ free láti sọ tẹ́ fẹ́. ojú ọlọ́mọ ò tó ló wà ní. oh my God I'm not asking of the condition ẹ fẹ́ kó wá o bẹ́ẹ̀ ni mo wá mo fẹ́ rí ẹ fẹ́ rí ẹ fẹ́ máa rí i pé bẹ́ẹ̀ ni sà. ẹ fẹ́. èwo lọ fẹ́ nu mi máa kọ́ ìfẹ́ tọmọ mi wá mo fẹ́ rí sà bẹ́ẹ̀ ni sà kó máa bọ̀. ok wọ́n á fẹ́ kó máa bọ̀. ẹ kò sí problem Alhaji kò sí problem àti kìíní àti kejì àtẹ̀kẹta gbogbo iṣẹ́ tí mò ń ṣe láàárọ̀ ọjọ́ ayé mi bàbá orí rẹ̀ ni mò ń ṣe lé torí wípé téèyàn bá náwó lérí àmọ́ tọ́jú àmọ́ tíyàwó rẹ̀ sí lọ́dọ̀ ẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ gbà ń tóòtọ́ lákòókò yìí ni sotí yẹn ṣùgbọ́n ọmọ yẹn ò yàyàkuyà ń tóòtọ́ kò sì rìnrìn kùnrin sotí yẹn Alhaji níwájú ọlọ́run ọlọ́run kàwé Lebanon níwájú ọlọ́run bẹ àánú ni mo rí gbà ìwé ni wọ́n rán ẹ ṣàkíyèsí rẹ̀ ẹ yẹ̀ wò kíní ló ń ṣe ọ̀hún àwọn tó ń ṣe kétra àti kó ṣe drawing ibẹ̀ ló ti ráàánú gbà. ṣé ìwé ló lọ kà Lebanon fi Jésù ṣẹlẹ̀ rí. ìwé ìwé náà ń kà Lebanon. ẹ Alhaji tó bá jẹ́ pé yà jẹ́ wọ́n lè tàn yín gan. òótọ́ wọ́n lè má jẹ́ wọ́n tó lọ sí. Alhaji wọ́n lè tàn mí very good òótọ́ ni ìyẹn gbàgbọ́ sọ ẹ nífẹ̀ẹ́ ọmọ. mo nífẹ̀ẹ́ ọmọ. ohun tí wọ́n mọ̀ pé ẹ fẹ́ gbọ́ ni wọ́n sọ fún yín. sẹ́rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èèyàn tó lọ sí. ẹjẹ́ àgbọ̀ngàn sọ̀rọ̀ tá a bá bá sọ̀rọ̀ sọ̀rọ̀ pé kéèsì ọmọ kékeré oní ọmọ condition tó wà ní ọmọ kò tó ń wà wọ́n tó ọmọdún mélòó báyìí. going to 23 years báyìí. going to 23 ó ti dàgbà so kò sábà àti kankan mọ́ lọ́nà méjèèjì. kò ṣe fún yìí ìjọ tán mu wa wọ́n tó wá ń sọ lọ sọ fún sísà mi lámúlòpọ̀ àwọn náà máa dé bí. ṣèbí àyè sísà rẹ̀ gẹ́gẹ́ bí ọdún ọmọ yìí àtàwọn àbúrò ṣé ń wọ afọ́ fóònù tó tán. abẹ́ ẹ̀ wá gbà mí. báwo ni fún wọn lágídí ìgbẹ́nu fún ọpọlọ ọmọ ṣeré ni. ṣe bí ọ̀làlẹ̀ tó ṣe. torí owó tí ẹ máa tó ṣẹlẹ̀ ẹ fún mi lọ́sẹ̀ Alhaji. ẹni sọ nọ́mbà ọmọ yẹn kọ. nọ́mbà orí fóònù mi ló wà. ṣé síìmù kí wọ́n di nọ́mbà sí. síìmù ni ìlú kẹ nọ́mbà gidigbo ìgangan orí síìmù orí fóònù mi ìní nọ́mbà gidigbo ìgan wà ní òde pé sísà yìí. ẹgbọ́ báwo lẹ ṣe rí ètò sẹ́ndì sí wa. èmi kí mo lélẹ̀ níwájú ọlọ́ba tẹ̀yẹ bàbá yẹn tí mo fún nígbà tí mo sẹ́ndì lé so ti yẹ yín so ọwọ́ àlọ́ nọ́mbà ó ní nọ́mbà ìyàwó ọ̀gá àwọn ẹ pé wọ́n wá sí ọ̀dọ̀ àwọn iná lo nọ́mbà eléyìí tí wọ́n fi sẹ́ndì sí bàbá yẹn fún àdúgbò ọjọ́ Friday. ẹni tó bá yín plan bó ṣe lọ fún. àjọ débí lọ́sàn-án ni. ẹni yẹn gbọ́dọ̀ ní nọ́mbà ètò wa. àjọ débí lọ́sàn-án ni so ti yẹ yín. so bàbá yẹn gan ni wọ́n fún nọ́mbà pé kò àwọn òní. àwọn get number anything we will hold them responsible for child trafficking. ó yẹ pé nọ́mbà bàbá. a sì rí bí child trafficking torí pé kò sí nǹkan kan ní Lebanon téèyàn fẹ́ lọ ṣe ju pé wọ́n lọ sọmọ ọ̀dọ̀ lọ. The largest population of àwọn ọmọ tí wọ́n lọ sí Sagala ni wọ́n lọ ṣe tí ó bá jẹ́ Sagala a jẹ́ pé wọ́n lọ lò wọ́n fún prostitution
so àwọn tó ṣe atọ́kùn ìtàn tó fi lọ mo fẹ́ mọ iye ọmọ tiwọn náà tó wà ń bẹ̀ ní Lebanon wọ́n dẹ̀ gbọ́dọ̀ fún wa ní details ibi tọ́mọ yẹn wà ní Lebanon. We can talk to her. We cannot believe in whatever she sent to us. Only send message under duress. Only send message under instruction. We need to talk to her. We need to know. Abiyamọ ni baba, you tried. You did a wonderful job. Ẹ lè máa jẹun wọn lágbára Ọlọ́run. Ẹ lè máa jẹun wọn lágbára Ọlọ́run. Ẹ máa jẹun wọn lágbára Ọlọ́run. Ẹ ní sí dànù. Àmín Jésù Kristi. Mo appreciate you. Ẹ ṣé. Madam. Sir. Friday abi. A ti parí sẹ́yìn kò fẹ́ Friday. Madam. Ẹ ní fojú sunkún ọmọ. Jésù. Ọ̀rọ̀ yóò lè já sẹ́kún lórí gbogbo ohun àtàwọn tó kù náà ẹ fọkàn balẹ̀. Ẹ jẹ́ káwa náà tara bọ́ṣẹ́ wa by Friday a ti mú report tó lágbára wa á jọ pàdé. Ẹ ṣé Alhaji. ẹ ṣe ẹni sísè ẹ ṣe àyè òní jẹ́